tíṣọ ní bàtà ṣe ló yẹ ká dáwọ́ bò. ara lé ni wọn kì í fi akú bẹ́ẹ̀ wọn kì í fẹ́ jẹyàn bọ̀rọ̀ nínú sinimá Fenujawaya yà fún Mukaila lókè òkun tó kọ ogún ebè tó lógójì ebè ló ń kan nígbà wá jogún ebè tán oyún tẹ̀rọ ogún tó kù abẹ́mi àti ẹ̀tí ṣù wata táwọn lè dáwọ́ bò jẹ ọ̀rọ̀ àwọn èèyàn wa lókè òkun tí wọn kì í lè pàṣẹdọ́rí wọn mọ́ra ẹ wá wo ohun ojú Mukaila rí lọ́wọ́ rẹ tó ń fi èpè gba ogun tó ṣiṣẹ́ fún nta ó jẹ ayé òní fìbànújẹ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́ sinimá Fenujawaya ní kẹ́kọ̀ọ́ kẹ́sàbí wìtìwìtì àwọn àgbà òṣèré tí wọn kò pa ní Lekan Olatunji láńpọ̀ ọmọọba Dubai Aregbesola jọkẹ́mú ìwá Bose Aregbesola Alaba onímàgùn Àbáyọ̀mí Òkègbèmí Mr Mighty Wàyídẹ̀ Bámidúpẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ produced by Àbáyọ̀mí Òkègbèmí Mr Mighty written and directed by SS Olóyè TGD àyà sinimá yìí lórílẹ̀‐èdè Libya àti orílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ wo sinimá yìí lórí YouTube Mighty Play TV ẹ like ẹ subscribe kẹ́dẹ̀ comment ohun ojú Mukaila rí nínú sinimá Fenujawaya yìí ẹ wò ó kẹ́ẹ̀kọ́ gbọ́n ẹnu wọn má bà báríwá dà. tí yín náà dà ó bẹ́ẹ̀ ṣe wò báyìí ẹ máa ṣe eré ayé tí náà yóò tẹ̀ ń lọ́wọ́ ẹ ṣe. ẹ sí ààrẹ dákun. ẹ̀yin olólùfẹ́ Bose Aregbesola ẹni kí ni mo tún fẹ́ sọ fún yín pé kẹ́ ẹ jọ fíìmù tí à ń yà lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá ti jáde sórí YouTube Mighty Play TV kẹ́ bá wa subscribe kẹ́ bá wa share kẹ́ bá wa like kẹ́ bá wa wò comedy film tó kọ́yàn lọ́gbọ́n ni tẹ máa rẹ́rìn àrìn tákìtì kò tó wá ń ṣẹ̀rìn lásán ẹ̀ tí máa wá rọ́gbọ́n kan bẹ̀. Please guys share love and comment. I love you. Bye.